oògùn ìwòsàn láti dáàbò bo ẹ̀dọ̀ rẹ, I mean your liver, àti fún gbogbo àwọn tí ẹ̀dọ̀ wọn ti ń ṣàárẹ̀ tí wọ́n ti ní liver problem. Bismillah, Prof. Bismillah ta'ala, iṣẹ́ tí mo fẹ́ kọ́ yín láàárọ̀ yìí, gbogbo ẹni tó yẹ pé bóyá ó ní hepatitis B, àbó ní liver cirrhosis, àbó oríṣiríṣi àwọn àrùn tó máa ń jálu liver tó ti ń ba liver jẹ́, gbàgbé wá lọ gbìyànjú iṣẹ́ yìí. Yes. Ìwọ tó bá dẹ̀ fẹ́ kí nǹkan ṣe liver ẹ wá lọ máa lò Bismillah ta'ala, àti ó dẹ̀ tún iṣẹ́ yìí tó máa help àwọn organs míì bí kidney, ó ti yé yín nísìn, bí heart. Bá mi gẹ́ẹ̀tì afẹ́ practice ẹ̀ ní láàbù ẹ láàárọ̀ yìí, tested and confirmed àṣẹ̀ṣẹ̀ máa ṣe. Ẹni tó ní hepatitis B lọ gbìyànjú iṣẹ́ yìí àbí kó call fún full package ẹ̀ lọ́dọ̀ wa. Bá mi gẹ́ẹ̀tì ìsapá sóbò, kí ni ìsapá náà fi máa ń ṣe sóbò yẹn, bá mi kó sísàlẹ̀ pot. Wá bá mi gẹ́ẹ̀tì ewé ìbẹ́pẹ tútù, wá bá mi kó lé lórí. Papaya seed, ọmọ inú ìbẹ́pẹ dúdú yẹn, ẹ wá kó pọ̀, bá mi dà á lé lórí. Wá wá bu omi sí, ẹ sè é lágbo. Tẹ bá ti sè é, tó bá ti tutù díẹ̀, ẹ sẹ́ ìdọ̀tí yẹn dànù. Omi yẹn rọ́ sínú nǹkan, kẹ wá gẹ́ẹ̀tì omi ọsàn wẹ́wẹ́ tí wọ́n fomi là. Ẹ wá mix ẹ̀ pẹ̀lú ẹ̀, short cup kan láàárọ̀, lọ́sàn-án, lálẹ́, pẹ̀lú warm water. Bismillah ta'ala, kódà kí liver yẹn ti bàjẹ́, ayi jẹ ayi bò padà. Bismillah ta'ala, tested and confirmed. Fi fídíò yìí ránṣẹ́ káwọn èèyàn jàǹfààní ẹ̀, kó dẹ̀ fi nǹkan tó bá lágbára sákàǹtì àwọn aláìní. Charity account 20442376802044237680. First Bank of Nigeria, Global Dahiratu Dhikrlahi Islamic Organization, full package fún hepatitis B abẹ́ẹ̀kẹ́ nínú liver problem. Ẹ contact wa fún àwa ní Abraham Adesanya Lekki Ajeti Ọ̀sà Lagos lórí +234-810-913-1425. Èyíkéyìí nínú àìsàn tó bá wù kó dojú kẹ̀dá, ẹ contact wa lórí +234-810-913-1425. Àwọn egbòogi láti India ní China ní Arab country ní Asia continent láfíríkà nílẹ̀ Yorùbá wa làwa ń lò, kò síbi tẹ́ wà tá àti lè deliver fún yín. Ẹ lọ gbìyànjú iṣẹ́ yẹn bá àánú Ọlọ́run bá pàdé.